gbogbo ní gbọdọ̀ dira. Akúkúlà kúrú ọlọ́kùrúkúrú jàkú. Táyé ẹni tó ń gbàlẹ́ bàbá ọlọ́run lọ́wọ́ ọmọ. Ẹni pé kí la ó ṣe o, la ó ṣe. Adúrò ìdílé bí ẹjúrò tútù ní bàbá. Sọ́wọ́n rí pọ́wọ́ ọba ní bá ó sọ̀rọ̀ ni. Ọgọ̀. Kíkí ń dáná sunlé kí gbogbo ní òde rú. Mo kí náà kó bára lọ yóò fi kọ́ lẹ́jọ́ ògbèjì lé. Èmi kú láti lọ pàkújẹ. Bẹ́ẹ̀ mi bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe wò. Mo táwọn ọdún bẹ́ẹ̀. Bàbá mi báńkọ́ wà ẹ̀. Ayé bàbá yín ò ní dá. Ẹ kọ́ mi tẹ̀ wá. Ẹ ń lo kẹrẹ ọba kẹrẹ mi pamọ́ mi. Wọ́n ní àníbàlá jẹ́ ọjọ́ fún. Ẹni tí ò ní dọ̀là tó ń dóṣù mẹ́fà wò jẹ́ ń bá sí. Ìgbẹ́nu ẹ̀ sọ̀n bí. Ilé ìbálòpọ̀ gbogbo bí olóòlò tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú. Má jẹ́ jù bá ń lọ. Tó bá jù bá ń lọ, kò burúkú ọ̀tẹ̀nu ìbọn mi jù. Kí ló fàkú? Èyí ìjà sí pé ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. Ìwé ọmọ fẹ́ ń gbé lórí abẹ́fẹ́ lẹ́kọ̀ọ́ sí onígbàjámọ̀ ní ọjọ́ wọn mọ̀ sí abẹ́lé lórí. Ẹni abẹ́ mi tó ní ó bá kọ́ lọ́pọ̀ olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. Ó jẹ́ bọ́ padà rẹ lójú. Ojogbo bí oró, ọkùnrin ogun. Ojogbo bí oró. Tó wà ní pé kọ́sọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. Bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. Ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dán lọ́n já. Nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àfi tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti ẹjọ́ ń wọlé tàjọ́ ń gbé mo ti ṣiṣẹ́ bí mi tó bá ti kálẹ̀. Ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. Kí Yorùbá yẹn máa sọ wípé kí ni fóònù nọ́mbà tó ń fẹ́ ni. Ọjọ́ lápẹ́. Ọjọ́ lápẹ́ wọn. Ó ní ẹlẹ́yìn wọn. Everybody wá jayé náà ni ṣe bí onígbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. Ó jẹ́ ìdí tí mo ní dàwọ̀ ìdálára. Tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. Ṣé ìgbọ́ pé mo ń pè yín látàárọ̀ bámà ẹ̀ dáhùn. Má lẹ̀ ń pè é àwọn obìnrin àdé ń ṣiṣẹ́ ń dìgbà. Ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà? Èmi kọ́. Ẹsẹ̀ rí ọ̀dá o. Ní ìrójú ti ẹ rí o. Àwọn ṣe ẹ̀gbà sí ìgbà sí. Owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. Ilé èèyàn má ṣe wúkọ̀p. Má gbowó mi lọ. Àṣẹ gan ni. Ọ̀gá mi má ẹ̀ anything. So ti yé yín mo tó ń gba POS wà lọ́dọ̀ wa bí. Ojú ọlábí àti Bọ́lá ti tó wọ́n fi gba àmọ̀ṣọ́ báyìí. Kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. Owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tó ní béèrè owó. Iye ògbé o, ìkà náà sì gbé. Ó lẹ́sàn-án o. Sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. Ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. Nínú ẹgbẹ́ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. Wọ́n yọ owó orí. Ìní èèmọ̀ ìgbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. kí tó bá tilẹ̀ mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sí wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àẹwò ní Bobrisky. Wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. Fáìpà ìlú ní kò sọ. Fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. Ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. Ọwọ́ wá ní òjò máa fi gbọ̀ngàn fà á. Sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi. Tẹ̀wá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. Máa ń kárí kò ṣe dáadáa. Ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn. Màá dẹ̀ tí ó lọ gba instrumental. Ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọ́n máa mú ẹ. Why? Kí ló ní kọ́kàn mi ń double date? Béèyàn bá lárú àlàkọ̀ láyé tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀run tètè kọjá. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtàn mọ́lẹ̀ sí ọ.
ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn ayé tó ń wọ́ ń gbà tó ń mọ́lẹ̀ sí ọ má jẹ́ rìn lọ́kùnkùn tóra ayé yìí wà lọ́kùnkùn àṣírí láyé àṣírí lọ̀rọ̀ yìí ó ìpele ìpele àṣírí ni ó. Òkùnkùn wáyé ṣubú lẹ́bẹ̀rẹ̀ mú ojú ọ̀run kò funfun tán o. Ewúrẹ́ dúdú àgùntàn funfun o. Àpẹẹrẹ báyẹ̀ ṣe rí nìyó. Ara lásìwé ń dá tó fi tẹ̀gbá ìyan fọ́. Kì í ṣe gbogbo èèyàn tó daṣọ borí léegun. Ọ̀rọ̀ yìí wọnú ara wọn. Má fàyè dààmú mi o. Kò sóhun tó lọ tí kì í padà bọ̀ o. Àtúbọ̀tán ní kẹ́rù. Ẹ wo bí ọ̀rọ̀ jáse. Ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀. Tẹ̀rí bí ọ̀rọ̀ ìgbé wọn wá. Ẹ dákun ṣe jẹ́jẹ́ o kẹ́rù tọ̀la. Ẹ dákun ẹ ṣe jẹ́jẹ́ o kẹ́rù tọ̀la. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ṣàánú mi ṣàánú mi ṣàánú mi. Kò sóhun tó lọ tí kì í padà bọ̀. Oríṣiríṣi àlá tó máa ń la orí bákan lára mi. Àbí ṣé ìwọ ò fura sí àlá yìí? Ó ti sún mi lẹ́yìn ní mo kó tó kí n ṣe. I'm just tired of the whole thing. Ó mọ nǹkan. Kí ni? Torí pé Yorùbá ní ẹ̀sìn kan dédé ṣe. Ṣé o rò wípé kó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ìyọkọ ẹ̀ ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi tó kàn lákìlì? Kó mọ̀ jẹ́ kí wọ́n fẹ́ lé ẹ kúrò nínú ilé. Ṣé wọn kò sọ fún mi gbà ẹ́? Kí ni hà? Ṣé o ti gbàgbé kó sọ fún mi gbà ẹ́ ni? Wípé wọ́n á bẹ́ ẹ jà lórí ọ̀rọ̀ ó sọmọ kò sọmọ. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ṣé o rò pé wọ́n lè máa ṣàṣì ẹ kí wọ́n máa jẹ́ kí gbogbo ilé máa dẹ́rù bà ẹ́ kó lè fi lélẹ̀? Ọ̀rẹ́ mi kò possible. Kí ni ò possible? Possible now. Kò possible. Kò possible. Má tẹ̀ ronú débẹ̀ rárá. It's not possible. How will you say that? Mo dáhùn. Kí má ronú débẹ̀. Love me. Má bínú, mo ti wà ìpọ́dọ̀ tẹ̀ nífẹ̀ẹ́ wà. Má bínú. Ilé yín nífẹ̀ẹ́ ń gbé. Wo ibẹ̀ ẹni kò jókòó sí. Ibẹ̀ yẹn ni kò jókòó sí. Wọ́n á rí tó má da omi ìsọwọ́sẹrẹ lẹ́sẹ̀ báyìí. Wọ́n á fi gbá ẹ jáde nínú ilé ni. Nígbà tó bá rí kìnnìún tó ń ráyán tó ń rí igbá tó ń ra tó wò nílé sùn kí àyùwá fi lélẹ̀ fún wọn. Mo jẹ́ kí n sọ fún ẹ jára ẹ jẹ́ kó rí ẹ ó pé ó ti tutù jù. Ó mọ̀ pé àgbàrá òjò kò lóun onílé wó ni onílé ni ò ní gbà fún. Kí ló ṣe ẹ́? Kò possible ó dẹ̀ tún dùn lẹ́nu ẹ. Kò burú. Èmi ò ní fi ẹ́ sílẹ̀ nínú gbogbo wàhálà yìí. Mi ò ní fi ẹ́ sílẹ̀ tó rántí nígbà tá a ti jọ ń bá bọ̀. Mi ní fi ẹ́ lẹ̀. Mo níbi tí màá mú ẹ lọ. Kò tiẹ̀ ní ìdí gan torí wò ń jáde, ò kì í jáde. Òun náà ni gbogbo ẹ fi mẹ́sẹ̀ mẹ́ lára yẹn. Màá bẹ́ẹ̀ sọ fún ìyàwó ilé wa. Ṣé kò sẹ́ni ọ̀kan nílé? Màá bẹ́ẹ̀ sọ fún ìyàwó ilé wa. Mọ̀ pé mi ò ní bí kankan ibẹ̀ náà mo máa ń forí pamọ́ sí.
bẹ̀ sọ fún wọn kán wá yọjú sí ẹ torí ìwọ òkúkú lè jáde tó bá ti jáde ọ̀tọ̀ ní nǹkan mi tó tún kà kún wọn á wá yọjú sí ẹ ṣé kí n bẹ̀ sọ fún wọn. ọ̀rẹ́ mi if you can do this for me inú mi á mọ̀ ọ̀tún I'll be very grateful. kò sí nǹkan tá a wà fúnra wa fún. mo mọ̀ pé mi ò lẹ́nìbọ̀dì I took you like my sister. You're more than a friend to me. I'll be so grateful if you can do this for me. Don't shame me. Má worry o, máa ṣe tí má ti kúrò níbí bá, máa kó gbọ́dọ̀ wọn lọ, máa lọ sọ fún ẹ. O ti gbọ́, fọkàn ẹ balẹ̀, kò sí nǹkan tó máa ṣí ẹ. Kò sí nǹkan tó máa ṣí ẹ. Ṣó ti bẹ̀rẹ̀? Ṣó bẹ̀rẹ̀ sí? Torí o mọ̀ pé omi ò jìnnà sí ojú ti tèmi náà. Ṣó bẹ̀rẹ̀? It's okay. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń Jésù ní àtàrà Jésù kábíyèsí Ọlọ́run nínú ọba àwọn ọba tí ń pàṣẹ sọ̀rọ̀ lórí àṣẹ ọba tí ń pàṣẹ lórí aláṣẹ Ọlọ́run àánú mo pè é lórí ìrìnàjò ọba àánú ẹ tàn mọ́lẹ̀ sí ọba àwọn ọba ẹ tàn mọ́lẹ̀ sí ọba ọkọ ọba ẹ tàn mọ́lẹ̀ sí ó yá ẹ tàn mọ́lẹ̀ ọba àánú ẹ tàn mọ́lẹ̀ Jésù mi Jésù mi Jésù. Ní orúkọ Jésù gbàdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Jésù ni wọ́n mi sí. Ìyàwó, inú mi á dẹ̀bi tí ẹ bá gbọ́dọ̀ sí Jésù nílẹ̀. Ẹ máa gbọ́. Ṣé rí ogun tí ó ń ja ìránṣẹ́ yìí láti ọwọ́ ìwà láti wá? Bẹ́ẹ̀ ni Jésù ní wí. Tí ọmọ ènìyàn bá lè kó àwọn tí ó wà ní àyíká àti àyídà rẹ̀ mọ́ra, Jésù mi sọ wípé òun ò ṣẹ́ ogun yìí ní àṣẹwọlẹ̀. Ṣé ẹ ń gbọ́ mi? Tí ẹ̀yin gangan bá rò dáadáa, ẹ rí i pé Jésù sọ pé ẹ jẹ́ kí àwọn ọmọdé kí wọ́n wá sí ọ̀dọ̀ mi nítorí irú wọn ni ìjọba Ọlọ́run. Jésù mi gan pàtàkì kí ènìyàn kó àwọn ènìyàn mọ́ra nítorí pé tí a bá kó ènìyàn mọ́ra níbi ìkónimọ́ra a ó tètè débi tí à ń lọ. Ọ̀rọ̀ wa yóò tètè dayọ̀. Ìyá wa, jọ̀ọ́ àwọn tó wà ní àyíká àti àyídà yín, ẹ kó wọn mọ́ra, ẹ ṣe wọ́n bí ẹnìkejì yín, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ohun tó bá ń ṣe wọ́n ló ń ṣe yín. Ní ìgbẹ̀yìngbẹ́yìn ayọ̀ ní Jésù. Olúwa sì rí pé tí ẹ kò bá gbọ́ nǹkan tí ìyá wòlíì wa tó sọ fún yín wípé ewu ó ń bẹ lóko lóńgẹ́ fún yín, tẹ́sí mọ̀ wípé lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Àlàáfíà fún yín o. Alàgbà, jẹ́ ká máa tẹ̀síwájú nínú iṣẹ́ Olúwa. Dá gbogbo Jésù ní o. Ó dà máa o. Tìrẹ ní ṣe máa o. Dá gbogbo. But I'm a bit confused here. So, Olí yẹn sọ pé ewu ń bẹ lóko lóńgẹ́. Wípé lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. What is lóńgẹ́? Kí ni lóńgẹ́? Lóńgẹ́. Èmi náà wò. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó. Ṣé bí mo ti sọ wípé kọ́ ọ mọ̀ máa pè mí tí n bá wẹ̀ lẹ́nu ọ̀sẹ̀ mọ́? Má kó bá mi o, èmi ò fẹ́ kó kó bá mi o, mi ò fà kó bá o. Ṣé ìgbà tó gà ọba wá pè mí, tó gà wá dé, kí ni sọ pé mò ń ṣe lọ́wọ́? Ó fẹ́ kó bá mi.
èmi ọ̀fà kò bá Ọlọ́run ní kó bá wọ náà o kí wá lọ lọ́sẹ̀lẹ̀ o kí lọ lọ́sẹ̀lẹ̀ gan oyún olóyún abẹ́ẹ̀wọ̀ ẹgbà mi ní irú oyún ìwò lọ́sọ̀pọ̀ òní o tó ti pé bí ọ̀sẹ̀ mẹ́ta tá a mọ́ra ni ìtorí gbogbo tó ń sọ yìí kò bẹ́ mi láàmú ẹ̀mí ló ní àtìsí ní oṣù tó lọ nínú ọ̀sẹ̀ kẹtọ parí oṣù àwọlé àjáde lẹ́ẹ̀mejì ọ̀sẹ̀ irú oṣù yìí nísìn àṣẹ̀ṣẹ̀ sí bí ẹ̀kan náà ni oyún oṣù mélòó lọ wá ló níhùn àbóyún ọ̀sẹ̀ láàpẹ ni àbóyún ọjọ́ wo èmi ọ̀fẹ́ rú rẹ o má sọ wípé èmi bó ṣe ń wò mí mo ti jọmọ 60 ọdún lọ ṣé ìwà lọ sọ ṣé ojú òtí ẹ̀ tí ọ ní tí ń bì sójú òtí ọ ní irú bàbá géètì máa ń nù bàbá àgbàlagbà ìlọ́sọ̀pọ̀ olóyún fún àkọ́bí mi ìkejì ìkẹta gbogbo wọn ti ń bímọ lé ọkọ àwa sọ wípé irú gbogbo tí wà ń ṣẹlẹ̀ yìí gan ṣé ìwọ náà wò wípé kí ní ìmí lè dán mọ́mọ́ kò lè dín nǹkan kan bẹ́ẹ̀ mi ṣe wò ó jẹ́ wọn á sọ fún ọ ò ní dààmú ẹ má gbẹ̀yìn wá o tí ẹ sọ fún mi pé òun ṣeré ni sọ fún mi pé òun ṣeré ni o ò ṣeré wo símbì ọmọ tí kò tí fóònù Ọlọ́run mọ́mọ̀ tí rí kò sí dáadáa o irú àdánwò wa ni irú eléyìí ní ìsìn ẹ gbà mí o kí ni wàá sọ fún irú ọmọ rádaràda yìí ní ìsìn kí ni sọ ń lé kọ́lọ́ méjì àrí kò sí dáadáa wàá sọ pé lóyún fún ta ni ẹ̀yin ìyẹn mọ̀ gbà mí o ṣé bàbá tó ti kọjá ọmọ 60 ọdún tó sì tún lè fún yàn lóyún ni àbí bò wà ní irú rádaràda wo lè rú eléyìí báyìí gbà mí torí ìtọ́lọ́hún o èmi ò tẹ́ àràmàǹdà láyé tá ń gbé ọ̀pọ̀ ẹ̀dá ni kò kú yé. àràmàǹdà láyé tá ń gbé ọ̀pọ̀ ẹ̀dá ni kò kú yé. má gbàgbé yẹn sọ́ni bá mi o àṣírí o aláyé. Why are you like this? Why is your face like this? The dream repeated itself again. Every time, every day, it's so consistent. And the thing is that Prophetess will come out Badura. I've been fasting and praying. But for how long, Mama Bawe? I'm tired. Babe, calm down. Relax your nerves. There's nothing God cannot do. I know. If you believe in prayer, why are you worried? God is in charge. Definitely. Should be a draft. I will not do that. I definitely believe God will make us break through. Amen. So calm down. By the way, so I was watching July. It's going to affect my day. Yeah, smile for me. Baby, smile, Joe. That's my girl. Alright, so, okay. So, I want to be sure to calm down. I want to share it for you. Okay. No? Let's go already. Alright. I'll talk to you later. Have a lovely day. àràmàǹdà láyé tá ń gbé ọ̀pọ̀ ẹ̀dá ni kò kú yé. àràmàǹdà láyé tá ń gbé ọ̀pọ̀ ẹ̀dá ni kò kú yé. má gbàgbé yẹn sọ́ni bá mi o. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ni nǹkan tó le tẹ́lẹ̀? Because mi ò understand rárá. Kí ni nǹkan tó le tẹ́lẹ̀? Kí ni nǹkan tó ṣe ẹ́ tí ò tí ì ṣe nìkan rí? Tó ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀. Marital, I've been going through a lot in this house. Gbogbo ẹ̀ náà ló kúkú mọ̀. Mo mọ̀. Kò sí nǹkan tí mo fi pamọ́ fún ẹ. Ìgbà yẹn kọ́. Gbàwẹ̀. Mo ti gbàdúrà. Ó ti sú mi, mi ò mọ̀ nǹkan tó yẹ kí n ṣe mọ́. Gbogbo àwẹ̀ tó gbà, aṣáájọ ń gbà ni.
Kò sí nǹkan tó kọjá níwájú Ọlọ́run tó lòun ò mọ̀ sí. Àsìkò ni ò tí tó. Tí àsìkò bá ti tó, kò sẹ́nì kankan tó lè di lọ́wọ́ kọ́. Kí ló ṣe ẹ́? Àsìkò ni ò tí tó. Àwọn náà gbọ́ nǹkan tó ń sọ. Ìgbà wo gan-an lásìkò yẹn wá fẹ́ tó? Nǹkan tí mo fẹ́ mọ̀, ìgbà wo gan-an lásìkò yẹn wá fẹ́ tó? Màá gbọ́. Kò sígbà tí àsìkò Ọlọ́run tí ò kì í tó. Ọ̀rẹ́ mi, bí ọkùnrin balẹ̀, kò sí nǹkan kan. Ojú mi. Oh, God is never late. God is never late. Calm down. Okay? When is the right time? When? There's this thing that is bothering my mind about my wife. There's this unusual dream. I'm a nightmare. Because of pariwo jáde láti ojú oorun. Because of pariwo, one know me. I don't get it. You don't bother. What to bother you? See, mẹ́ta lálá. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yàn. Nǹkan tó lọ́run ti ṣẹ́gun. Àti nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí yàn. Bóyá ara àwọn ewu tó wà níwájú tó yẹ kẹ́ là kọjá lọ́lọ́run tí ń bá yín ṣe nípasẹ̀ àlá ẹ̀. All you just have to do is to be fervent with prayer and pray more. Ṣé kò ṣe ìgbà tí àmì wà compatible ló fa ọmọ rẹ̀? Maybe we are not compatible. Gidi ló fi rẹ́rìn now. Why are you laughing? Ọ̀rọ̀ ìrùn ló sọ. Ìwọ àti ìyàwó ẹ̀ wà compatible. After how many years of marriage? Oh, so tó bá yẹ pé ìyàwó ò lálàkàlà ń sí ẹ máa wà compatible. Oh, serious. Sí bọ̀bọ̀ kò tó rò. Ọlọ́run á jẹ́ kí gbogbo kó dáwọn dúró. Check our office. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Okay, a ti wà ní club. Èmi náà máa join yín láìpẹ́. Mo wá yọjú sí auditor ni, but ó ṣe ń gbé sọ́dọ̀ mi nísinsìnyí. Tí bá ti bá discuss pẹ̀lú ẹ̀tàn, náà join ọ̀gbẹ̀lẹ̀. Okay. Auditor. Ọ̀gá. Báwo ni? Dáadáa ni. Ẹ̀yin mo wá rí ládùúgbò mi rẹ̀ yìí. Ìwọ náà mo wá yọjú sí. Ìmọ̀ràn yìí náà ga o. Àmì ká tó fàájì jáde náà ni ọ̀gá. Ìwọ náà fẹ́ jẹ́ ìgboro náà. Àbí. Báwo ni ọ́fíìsì lánàá? Ọ́fíìsì tún sọ. Ṣé Mr. Deji ṣe wá sọ́fíìsì lánàá? Kò wá. Ìyẹn ni pé ẹ ti sọ fún nìyẹn o. A ti sọ fún wọn gbà tí wọ́n wá. Okay. Babe. Yes, Papa. Ṣé o mọ̀ pé the only thing tí a need in Nigeria ni kò ní data? Àwọn people ilé ìyá yẹn wèrè o. They will just entertain you, you forget about your sorrow. I swear. Ìwọ́n tó lè báyìí. Ẹ má gbàgbọ́ owó tẹ́lẹ̀ máa fún mi ò kí n fi stock a house. Darling. Yes. We're having a very good conversation now as lovers. Èyí wo ni ti owó? Ṣé a bá lè sọ̀rọ̀ méjì kó bá sọ̀rọ̀ owó ni? Ẹ̀yin obìnrin ṣá. Hey, but it's still part of it now. It's not part of it. Alright. Anyway. You know you're my darling. Yes, I know. You're my favorite. Yes, sir. My eyes. Mm-hmm. My heart. Yeah. My friend, who you work with? Ọjọ́ ò lè máa wá fún mi. Wow, my tools, you like me, my tools, and all. Okay, I trust you in that aspect. Everybody ló rọwọ́ yín lára mi now. Wait. Call on that for you. Ṣé kìí ṣe pé wọ́n tún fẹ́ sọ pé kẹ́ wá síbi iṣẹ́ ní weekend? Mo tó fẹ́ sọ bọ̀ tẹ́ǹtẹ́ kọ́kọ́ gbé lọ. Gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Hello, sir. Báwo ni? The boss. Sọ́láfíà ni.
wọ́n lọ wá service lánàá. Rárá sà. Ọ̀gá mi. Ok, náà ló jẹ́ kó ti find information. Ó yà fún I'm always sir, I'm always. Mo ní kí n fi àsìkò yìí sọ fún ẹni pé kó máa get ready fún training tó máa lọ. Okay. 6 months training. 6 weeks àbúkílẹ̀ pé sà. Ọ̀sẹ̀ mẹ́fà. But good news tó wà níbẹ̀ ni pé tó bá ṣe ń ti training yẹn dé, òun ni wàá gba promotion. The branch manager. Oh, so after the 6 weeks, sir, straight to promotion. Kí ló dé tó ń pariwo báyìí? Àsìkò kan máa múra sílẹ̀ fún láti lọ. Wow, okay, sir. Máa pè é lára náà first tomorrow morning kí ni mo information yẹn. Okay, go get back to me later. Okay, good day. Yes, I will get this. All right. Wow. Kí ni ó sọ? O lè imagine pé ọ̀gá mi pè mí fún training tí mo sọ nígbà kan yẹn bọ̀ mi mo date wọn. So he just trying to remind me na pé week ni. So and when I go now, immediately straight away láti bàtí kò dé there. Promotion straight. Auditor. Sá ọ̀gá. Èmi ti náà tèmi ní kí n yọjú sí ẹ náà kí n wá bẹ̀rẹ̀ fún mi. Kò sí wàhálà, ẹ jẹ́ ká jọ máa lọ. Èmi náà ń jáde tẹ́lẹ̀ lẹ́dí yẹn. Ìyẹn ni pé ìwọ náà fẹ́ jẹ́ ìmúra. Ẹ jáde máa lọ ọ̀gá. Ẹ̀kùn. Babe, what is all this? Adonini, you are supposed to be happy that I'm getting the promotion in a few weeks. Because immediately after this 6-week course, promotion, let's like I said, straight up. Why are you like this? It's not as if I'm not happy. I'm not going to go through. This is the time I needed you most. Let me tell you, Yorùbá ló máa ń sọ wípé àìfẹlẹ kíbòsí láìfẹlẹ jó. Tó bá yẹ pé bó ṣe gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ tí ó ṣe pé ó bínú dìde lórí bẹ́ẹ̀ máa understand. Torí ara lé ló máa ń mọ̀ lámọ̀dé. Ọ̀tọ̀ ní tààrà tá a máa pè é. Nígbà tí mi ọkọ ẹ tí mo gba promotion because immediately after the 6-week training tí mo parí kọ́ọ̀sì ẹ wọ́n máa promote mi ní tó wá bínú dìde ní mú ìtawà tó fine. Tẹ bá parí course tẹ wá bá òkú mi ilé ṣé òun lè máa like. Ó bá my dead body náà kò ní ṣe nǹkan ṣọmọ kò sílé but mo understand now. I don't know what I want to say. By the time they mal of course, I'll make available. I'm a maid. Yeah, I'll get an adult for you. My joko jabalagba. Tell my joko companion, tell my just sorrow. So you get to the mama help her. For the time being, Tim fit because I knew because I was only that big way in my schedule. You are talking about maid. Ṣé gbogbo nǹkan tí mo máa ń discuss pẹ̀lú yín ṣé òun lè expect mi lọ máa bá maid discuss? Ọmọ mọ̀ pé ọ̀rọ̀ aláyẹ̀ náà ni. Láàrin ìgbà yẹn, if you didn't just manage yourself, ṣọ̀bí living no matter. And this is a very good thing for us. Dáńgbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ń tàtàn mọ́lẹ̀ sí ọ. Ọ̀pẹ dáńgbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ń tàtàn mọ́lẹ̀ sí ọ. Má jẹ́ mi lọ́kùnkùn. Okay. Are you serious? Madam? Wow, okay. Okay, no problem. I'll get back to you. Màá pè ẹ́ later, ṣùgbọ́n. All right, Oṣé. Bye. Madam? Kí ló ṣẹlẹ̀? Obìnrin tí máa ń wá síbí èyí tí máa ń wá ní gbogbo ìgbà báyìí tí wọ́n máa ń wọ aṣọ white tí wọ́n bá wọ aṣọ white wọ́n wà fi bàǹtẹ́ red wọ́n fi sí báyìí wọ́n wà lo fìlà pẹ́ẹ́kí wọ́n lò báyìí wọ́n kúrú wọn ọ̀gá pọ̀ wọ́n wà ń ta. Ṣé wa okay ṣá? Èwo láṣọ funfun bàǹtẹ́ red ta nìyẹn? Olódò ṣé kìí ṣe prophetess lẹ́ sọ ṣá? Prophetess náà ní ẹni kí wọ́n wọlé wá. Kí wọ́n wọlé wá
ṣé tí a bá ti bọ̀ fẹ́ kémi náà tẹ̀lé wọn. ẹ gbé wọn sórí wọlé ni. kí ló wọ́n. orí bó o. ẹni tí wọ́n wọlé wá jàre. ọ̀dẹ̀ oníkàtìkàtì nuisance. wọ́n ti ta tó ní ìjà. it's not that stupid gate man. how far people lè lọ. ó fẹ́ máa lọ gym rẹ̀ to get ready. wọ́n ní prophetess yẹn wà lára so mo ti ní kí security man yẹn lọ pè wọ́n wá. Àlàáfíà fún onílé yìí o. Àlàáfíà mà. Ẹ̀lẹ́ mà. Ẹ káàbọ̀ mà. Ẹ̀lẹ́ mà. Ẹ kú jẹ́ mẹ́ta. Yes ma. Yes ma. Ẹ̀lẹ́ mà. Ìkan nínú àwọn ọmọ ìjọ wa ló bímọ níbẹ̀ yẹn. So bá ṣe wá ṣe némì tó ní àgbẹ̀dọ̀ kọjá níwájú ilé ọba kábàkọ̀ọ̀bà. Ẹ ṣé gan. Yes ma. Thank you ma. Ma, àbí mo ní ṣe ẹ̀dẹ̀ bá mi jíṣẹ́ fún wọn nípa àwẹ̀ àti àdúrà àtàní ìfẹ́ ìgbà yẹn. Mo jíṣẹ́ fún wọn. Àwẹ̀ àtàdúrà tí wọ́n ní ká ṣe yẹn. Kí ló bọ̀rọ̀ fi dá lóhùn? Ẹ̀mí ń travel ẹ̀ pé máa ń busy. And as a matter of fact, wàá máa ń sìnkú tó ti lọ. Ṣùgbọ́n mo jẹ́ òye pé kò sí tàdúrà ọ̀tí kí ń gbà, a máa gbà lọ́nà. Kò síbi tàdúrà ò ti lè gbà á. Mo dẹ̀ mọ̀ wípé ọba tó lànà sínú òkun pa lọ́jọ́ wọn nì, á lànà ayọ̀ kò yín. Ṣé ti gbọ́ ẹ bá wa fi ẹ̀mí sí àdúrà yẹn, kẹ́dẹ̀ bá wa gba àwẹ̀ yẹn, Ọlọ́run á gbàdúrà. Ọ̀ ṣé máa lọ sí gym yẹn? Ẹ ṣe gan. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wà round? Ṣé ti rí wọn báyìí? Wọ́n tún ti ń lọ nìyẹn o. Bóyá wọ́n ti bá wa gbàwẹ̀ tẹ́ni ká gbà báyìí àti prayer tẹ́ni ká ṣe, bóyá ni wọ́n ti rántí ṣe. Bí wọn ò bá ṣe, Olúwa wà pẹ̀lú yín. Ọba tó lànà nínú òkun pupa lọ́jọ́ kìíní àná, á lànà síbi ayọ̀ yín. Ní orúkọ Jésù, Olúwa dẹ̀ dúró tì yín. Bí wọn gbà àdúrà yín máa gbà. Òkùnkùn wáyé ṣubúlẹ̀ bẹ̀rẹ̀ mú ojú ọ̀run kò. Adẹ̀kú oríire lẹ́ǹkan sí fún ti promotion tó ń bọ̀ lọ́nà. You know what this conference means? Lẹ́yìn conference, wọ́n ti move kúrò ní junior management team lọ sí senior management. Ilé ìyá káríṣà. Kí ló ṣe? Ó yẹ kó jẹ́ nǹkan dùn ní lótú. Congratulations, right? Because after this 6-week training, emotional look. But ọmọ yíyá yìí ló ń kọ́ mi lóbi náà. Alákàlà tó máa ń lámú ọgbà yẹn ni. Ó dá insist pé mi ò lè locking phone. Èmi náà dẹ̀ resist pẹ̀lẹ́ because wọ́n understandable. This nightmare is worse. Gbogbo wa ló máa ń lálàkàlà yẹn. Ṣorí ọ̀rẹ́, ó nọ́mà kó obìnrin bẹ̀rù. Ṣorí tí obìnrin bá ń ṣòwò ìwọ tó jẹ́ ọkùnrin náà ó gbọ́dọ̀ ṣojú. Torí lọ́wọ́ tí wọ́n rí ojú lára ẹ̀ tó jẹ́ ọkùnrin, ẹ̀rù wọn máa dọ́gbọ̀n lọ. So o ní láti ṣọ̀kan Akin. Sórí gbogbo nǹkan tá à ń sọ yìí náà, ìgbà mélòó ni few weeks tó fẹ́ lọ fà sábùjá máa fi pé. Àwọn náà ló torí wọn fẹ́ lọ tó bá gba promotion tán, àwọn náà ló máa enjoy it. So I think what you should do is bí a kò wá family member kan àbí kò gba house help kan tó máa jókòó tí ò rí fi jó òun nìkan. Ọlá, my wife won't take that from anybody. Ó believe pé mi ní ẹ̀mí tó ń fi mí nínú ilé yẹn because of the nightmare tó ní gbogbo gbà. So, and I don't even know what to do. I'm tired, I'm confused. In fact, at this point, mi ò rò pé mo ní advice ọ̀kan lẹ́nu mọ́ because motivational speaker ti need motivation by as a matter of fact. Bóyá kò tún ronú sí i, mi wá very certain ní pé nǹkan tí mo sọ náà ló máa padà. Allah ṣe mọ̀ pé o kò notice bàtà wa ń ṣe ìmúlẹ̀ ẹ̀kọ́ ẹ̀ ọ̀rọ̀ pé mi ò yà gbogbo because tí wọ́n ti rántí that thing strike my mind and ó ń pa mọ́ra mi all the time. Even ìgbà tí mo fẹ́ jáde nílé ẹ̀kọ́ àwọn prophetess yẹn náà tún ti dé wọ́n tún wá láwọn ṣe prayer tí a ti ṣe tí kò sí changes. Ìyẹn ni kò máa sọ sórí nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run ò ní dáríjì ẹni tó bá máa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ blaspheming against the Holy Ghost he won't. Àdúrà kì í pọ̀ jù ó ní pray without ceasing. You understand? Àdúrà ń pọ̀ jù ó lè sọ pé torí ẹ ti gbàdúrà kó wá dákẹ́ àdúrà kò possible àmọ́ bí tó gun ti ń bọ̀ náà. So àwọn tó ní kó gbàdúrà náà wọ́n ní nǹkan tó rí kó tó ní kẹ́ máa gbàdúrà you won't let it you won't get tired of it. I'm not tired. The only thing is that àti ṣe. Bọ̀bọ̀ mo wà ṣọ́n pé tó wọ́n máa fi wọlé tó ṣáwà ọkọ̀ á balẹ̀ díẹ̀ sí wa lè ronú sí
èmi ní nǹkan tí mo fẹ́ lọ ṣe nǹkan tí mi ò ṣe lè fẹ́ jí lé. àwọn pé ìyàwó nìyẹn ti lọ síbi tuntun wọlé ṣá ṣọ́bọ̀ gym lọ́la. mi ò rò bẹ́ẹ̀ mi ò rò bẹ́ẹ̀ sórí kọ́lẹ̀ ọ̀sẹ̀ yìí mi ò rò pé máa gym rárá yà aláṣẹ ìlú mi all right. ó lè bára lé ẹni ẹ má má sọ kó sọjà. àsìkò yín gangan ló ti dé tán yìí bíbélì ti sọ wípé fún àwọn tí ó bá gbàgbọ́ gbogbo ní ṣíṣe gbogbo ní ṣíṣe. ìyàwó ṣe nígbà. mo nígbàgbọ́ gan-an. nítorí wípé bíbélì mi sọ wípé bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ kódà kó má ju kóró mustadi lọ ẹ̀yin yóò pàṣẹ fún òkè òkè yóò sì ṣídìí tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run mímọ́ ọba àwọn ọba kábíyèsí ọba ńlá ọba tí ń fọba jẹ ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí wọ́n máa fọwọ́ ẹni fà wọ́n ní ọmọ tí ń jẹ́ ni Olúwa ó yá ṣe ogun náà ní àṣẹ wọlé Jésù ṣe ogun náà 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 Jésù náà arábìnrin Jésù. Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Inú ilé wo? O ò nínú ilé ilé wọ̀. Ó dìgbà tó bá mú pèlè ìyá rẹ̀ wá kó tó lè wọnú ilé. Pèlè? Olúwa ní ogun tí òun ti ṣe ní eléyìí. Ó ní òun ò ṣe eléyìí ní àṣẹ wọlé. Mo fẹ́ béèrè béèrè kan ní ọmọdé. Ìyá yín kọ́. Wọ́n mì mí. Bẹ́ẹ̀ Jésù bí. ẹ má rò pé wọ́n sọ pé ìyá tó bí yín ló ń ṣe yín o ìran tí wọ́n mú ìyá mi rí ló yẹ kó béèrè mọ́mì yín. Bẹ́ẹ̀ Olúwa ṣe àyíká. Ẹ lè fojú kàn wọ́n. Olúwa ti ṣẹ́gun ọba àwọn ọba ti ṣẹ́gun kábíyèsí Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe ẹ kí àlẹ́ rí. owó ilé owó yìí mà lé. Sá ẹ kù. Sá. ṣé o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún tẹ́lẹ̀ náà ìyàwó mi mo fẹ́ kẹ́ wá dúró tì kẹjọ máa tàkùrọ̀sọ kó má jẹ́ wọn nìkan lé because èmi ń travel ṣẹ́nà pé ọkọ ẹ̀sà àwọn ọkùnrin òkè ń gbélé so one or two things ẹ bá fẹ́ jọ máa ṣe kẹ̀kẹ́ ẹ̀pà fún kẹ máa ràn lọ́wọ́ mo fẹ́ kó jẹ́ pé gbogbo wọn tó bá ti ń ṣe pẹ̀lú kẹ̀kẹ́ ẹ̀pà fún síbẹ̀ mọ̀ pé ẹ̀yin obìnrin ní ẹ̀kọ̀ọ̀kan ó lè máa ṣe ìtọ́jú wa bí ẹ̀ má bínú ṣe get down. Because I may not regret, but with a few weeks in February, I want you to be here with her. To the way, yeah, I'm she back home. And you might be able to. Oh, okay. Damn it. Timon no mama help. Yeah. Oh, yes. She's a very nice woman. Oh. For a few weeks, we feel silly. So, you know what I mean? If I help, she'll be there for you. Okay. So, Mama, you help me. And you help Mama here. For the few weeks, we feel silly. She'll be here with you. So, so, okay. You get. And what is this of for? To Baba shit that. Huh? Yeah. That's true. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Ṣẹ́gun. Bẹ́ẹ̀ni. Ìyá Ṣẹ́gun lórúkọ mi. Ìyá Ṣẹ́gun or Ìyá Ṣẹ́gun? Oh, Ṣẹ́gun. Ṣẹ́gun, right? Ìyá Ṣẹ́gun. Mama,
Oh, no, babe, don't bother. Let me take that. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn. Kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. Bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. Ọgbọ́n pọnpọn ń jábọ̀. Tọ́ ọjà gbèrè ń dán lọ́n já. Nǹkan tó mo lè fi ẹ̀pẹ́ ni pé àti tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti ẹjọ́ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé ti ṣe bí mi tó máa ń kálẹ̀. Ẹ jẹ́ ẹ fún mi ní ọ̀rọ̀. Kí Yorùbá yẹn máa sọ wípé kí mi fún nọ́mbà òun fẹ́ ni. Ọjọ́ la pé. Ọjọ́ la pé wọ́n. Ó ní ẹlẹ́yìn wọn. Everybody wá jà yé náà ni ṣebí oní ọgbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. Kò tí ẹ̀ kí n tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. Ṣé ìgbà pé mo ń pè yín látàárọ̀ bàmà ẹ̀ dáhùn. Má lẹ̀ ń pè é àwọn obìnrin láti ń ṣiṣẹ́ ń bìbà. Ṣé ìwọ kọ́ máa ń yàsẹ́ gbà? Èmi kọ́. Ẹsẹ̀ rí ọ̀dá o. Ní ìrójú ti ẹ rí o. Àwọn ṣe ẹ̀gbà sí ìgbà tí. Owó tèmi ò gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. Ilé èèyàn má ṣe wúkọ̀p. Má gbowó mi lọ. Ọ̀gá mi má ẹ̀yìn anything. So ti yé yín mo tó ń gba POS wà lọ́dọ̀ wa bí. Ojú ọlábí àti Bọ́lá ti tó. Wọ́n fi ta àmọ̀ṣọ́ báyìí. Kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. Owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. Iye ògbé o, ìkà náà sì gbé. Yóò lẹ́sàn-án o. Sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. Ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. Nínú ẹgbẹ́ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. Wọ́n yọ owó yìí. Ìní èèmọ̀ gbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. kí tó bá ti lè mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àìwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìpà ẹni mi tó sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí n fáwọn. ọmọ wa ni òjò máa fi gbọ̀ngàn fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. máa kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ìdáyé ìgbáyé sí ẹni. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó èmi ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọba tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ó ń ṣèṣe kọjá. ìbálá ní gbórí omi gbọ́kẹ́rin kẹ́sẹ̀ àrọ̀pọ̀ gbòdògbò ní gbòdò nira. àkúkú náà kúrú ọlọ́kùnrúkúrú jàkú. sáré ẹni tó ń gbalẹ̀ bàbá ọlọ́wọ́ lọ́wọ́ ọmọ. ẹni pé kí la ó ṣe o la ó ṣe. àdúrà bí àdúrà tútù ní bàbá. sọ́ọ̀rì pọ̀ wọ́n bá ní bá ó sọ̀rọ̀ ni ọgọ̀. kí n dáná sunlé kí gbogbo ní òde rú. mo kí ló kó bára lọ yọ sí kọ lọ́jọ́ gbèsè lẹ́yìn. èmi kú láti mú ọ̀pákú jẹ bẹ́yẹ bí bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe é mo táwọn ọdún bẹ́ẹ̀. bàbá mi bá ń kọ́ wà ẹ̀. ayé bàbá yín ò ní dá ẹ kú òmìnira wa ẹ ń lo kẹrẹ wọn bá kẹrẹ mi pamọ́ mi wọ́n ní àníwàlá tó ń fẹ́ fún. ẹni tí ò ní dọ́là tó ń dóṣù mẹ́fà wọn ò jẹ́ ń bá sí. ìṣẹ́nu ẹ̀ fọ́ọ̀mù bí. ilé ìbálòpọ̀ gbogbo bí ọ̀rọ̀ tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtà ìbínú. má jẹ́ jù bá ń lọ tó bá jù bá ń lọ kò burúkú ọ̀tẹ̀ mi bọ̀ mí jù. kí ló fà kú. èyí ìjà sí pé ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. wọ́n mọ̀ pé ibi eré ní abẹ́bẹ́ lẹ́kọ̀ọ́ sí onígbàjámọ̀ ní ọjọ́ wọn mọ̀ sí abẹ́lé ronú ẹni abẹ́ mi tó ní ó bá kọ́ lẹ́sùn olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. ó jẹ́ bọ́ padà rẹ lójú
oró. Òkùnkùn wáyé tó ń wó ń tàtọ̀ mọ́lẹ̀. Hello ọ̀rẹ́, ibi ló bí ọjọ́ ti ń lọ. Ó ti wà lẹ́nu rẹ̀. Ọ̀rẹ́ yẹn pa orí o. Ọ̀rẹ́ mi nìyẹn, ọ̀rẹ́ o ti pẹ́ jù náà wá. My branch manager. Ọ̀rẹ́ mi, traffic yẹ wà ní ìyàwó báwo ni ṣéjú ti máa rẹ báyìí. In fact, I said you know. Ṣọ́kọ̀ òde ṣọ́kọ̀ tó bá máa dé sí òdi branch manager nìyẹn. A máa ṣe. Yes sir. Ọ̀rẹ́ mi náà nà kó ló tó gbóyè. Mo ń ṣeré ní ẹ̀wọ̀. Ẹgbẹ́ kìíní wájà ní àwọn ìsúrẹ́sì obìnrin. Má gbàgbé pé kí ní sílẹ̀ sí mi. Kì í ṣe kí wọ́n máa pè é tí nọ́mbà yóò ní lọ, tẹ́ máa sọ fún pé kí sí o. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ń tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ń tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Má jẹ́ mi lọ òkùnkùn. Tóra ayé yìí wà lókùnkùn. Àṣírí láyé, àṣírí lọ̀rọ̀ yìí o. Ìpele. I've been calling him severally. Like, I don't know. You don't pick your call, you don't call me back. Ṣé wọ́n sọ fún yín pé àwọn travel? Oh, some come for me now. I called you severally. You don't pick my call. I don't call me back. Sorry, what escape your memory one? Oh, bad though, because mo mọ nǹkan tó jù mí kí tó dé by phone traffic. Ẹ má bínú, ẹ má bínú. No problem. Tó bá ti dé, ó máa pè mí. All right. Ẹ jẹ́ excuse me, ẹ jọ̀ọ́. Ó ní nǹkan tó ń fẹ́ bá yín discuss. Ṣé kò sí problem? Kò sí wàhálà, kò sí wàhálà. All right. The thing is that a lot has been going on, so bí mo ṣe máa ń lálàá lálẹ́, I don't know, I did not believe ọkọ mi àti discuss it. Ṣé kò ń ṣe pé bóyá any issue? No, not really, no, not like that at all. Mo believe everything lọkọ máa ń sọ fún him because of your closeness with him. Of course. So alákan mo máa ń là, so máa ń lá like o máa ń rí méjì, it's a long story ṣá, but to cut it short, so only Prophetess kan tí mo introduce wá sí. So, but you know, people believe in Prophetess like that. You know the way they live. Mama go away, all these fake, like that. Because you know, all those stuff. So, I don't know. Mama is telling me, somehow I don't even know. So I just need advice because it's the family. Yeah, sure. It's all right, no. Everything on your man, sure. Okay, what's your mind telling you? The thing is that we were conversant with all this Oli, so I don't know. Okay, kò sí issue, but ṣé o ti sọ fọ́rẹ́ mi? Àwọn mọ̀ nípa ẹ̀ náà, wọ́n tiẹ̀ ní Oli yẹn tiẹ̀ ní ká máa gbàwẹ̀, ká pray, ká gbàdúrà, wọ́n mọ̀ nípa ẹ̀. All right, kò sí wàhálà. I will talk to my friend, so I might discuss them quite. So I want to be on my way. Dákun dákun ó fi wá kún. Dákun dákun ó ṣe jẹ́jẹ́. Dákun dákun ó fi wá kún. Dákun dákun ó ṣe jẹ́jẹ́. Okay. Ṣé wàá pa? Àdùpẹ́. Báwo ni náà ti? Olúwa ṣe. That's nice. Ṣàárọ̀ iná lẹ ti yá agítẹ̀ ti yá clean everywhere báyìí. Wow, that means you must be very hardworking. Nice one. That means you must be very hardworking. Nice one. Sherry, nílé, we have rules and regulations. Can you put that? Alófin nínú ilé. Alófin nínú ilé. Yeah.
Sherry, nílé wake up time wa, it's 5 a.m. Aago márùn. So tẹ́ bá jí láàárọ̀, first thing you take shower, ẹ máa wẹ̀ láàárọ̀. Then because me would like it, you know, body odor, I don't like it. So ma make sure pé màá ra perfume, body spray. Ṣé mo body spray tí wọ́n fi máa rub sí àbíyá yẹn? Yeah. So I'll get you body spray and perfume. Tẹ́ máa lò because me would like it. Then oúnjẹ mi, breakfast mi, I don't joke with it. Oúnjẹ àárọ̀ mi, I don't joke with it. So and kitchen ni mo máa like ó clean gan, you know. Tẹ́ bá jẹun kí wọ́n tètè fọbọ́. Mi ò like pé maybe tí wọ́n bá ti fi abọ́ jẹun everywhere máa wà littered, ó máa wà dirty. Èṣìṣẹ́ máa perch on àwọn abọ́ tó wà ní kitchen. I don't like it. Mi ò like ìdọ̀tí. Ṣé ti gbọ́ mi? So I think if you can do all those things, you are good to go. I'm okay with it. All right. Okay. Kí wá ní ẹ fẹ́ jẹ láàárọ̀ ìkéwì bá yín sí? I think tea, omelette, and bread. Ẹyin dídín. Yeah, and bread and tea. I'm okay. No, okay. All right. Eshi, thank you so much. Oh, hello, babe. Girlfriend, how far? Dákun fi wá kún. Dákun ṣe jẹ́. Madamu! Madamu ni! Láti ẹ̀sìn lónìí. Madamu! Ẹ kú ọjọ́ mẹ́ta. Àti ọjọ́ ojú òní tì yín. Ebi òní pa yín. Ṣé ẹ bá ti wọ́n bá ọkà mi máa balẹ̀ ní? Sọ́rọ̀ mi wà ní. Àwọn àlè. Ojú òní tì o. Ètò ẹ bá ti lọ àbí yìí o. Oúnjẹ ni mo bẹ́ẹ̀ ni. Ó fọ́ mi o. Ó jẹ́ kí mi dúró jẹ nínú ilé mi. Mo ń rush gan because of you. Mo wá bẹ lórí oúnjẹ. Just be calm down. One serve any breakfast dancing. Calm down. Ara ti lè gbóná jù. Calm down. Mommy Ṣẹ́gun. Ma, yeah, please serve my friend her breakfast. Stop accusing me, my friend. Let's have only breakfast for. Okay, nítorí ẹ̀ náà ló fi ń disturb tó jẹ́ kó oúnjẹ tí mò ń jẹ kó settle down níkùn. Oúnjẹ settle down níkùn. Ó ti dá. Múra sí. Ara ti lè gbóná jù. Just calm down. You'll bring yours now. Oh my God. Hey! What's this nonsense? What's this poison there for me? Ṣé fẹ́ pa mí ni? Babe, take it easy now. Kẹ́ṣẹ́ tí fún mi ẹsẹ̀ dá gbogbo ṣúgà tó wà nílé ẹ̀dá sínú tí ẹ fẹ́ fún mi láìsọ̀ ṣúgà ni. What's this now? Méjì ìtẹ́rí kí n. Méjì bíbá wò how? Babe! Just common tea, you cannot do tea. Tí tó jẹ́ pé tó máa pọ̀ mọ́ 4 years old kó ṣe tea fún yàn, ó máa ṣe ó dẹ̀ wá okay. What is this? What's this? Wait. Ṣé mo ní tí ìwà okay? How? Did you taste my taste it and see? Just hold on. Am I joking? You don't know how to do anything. You are so dirty and useless. You are so stupid. You don't know how to do anything. Oh, no. Did you see it now? This thing is okay. Why are you joking like this? It's okay. So I'm joking, right? Get out of my face right now. Get out of my sight. You don't know how to do anything. Oh God, Mama. Ẹjọ́ nítorí Ọlọ́run ní fìyà jẹ nítorí Ọlọ́run. Ẹjọ́ ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹjọ́ Mama, ẹjọ́ má bá sọ̀rọ̀. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ má, ẹjọ́. Ọlọ́run yìí. Dákun ṣe jẹ́jẹ́. Ẹrú ní bàbá ọ̀nà ló. Ọmọ pátí ta lọ ọmọ mo fọ́ fún pátí yẹn. My God. Ọ̀rọ̀ máa tó wọlé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn tí kò wà lórí ẹ̀sìn.
Bọ̀bọ̀ tó pupa yẹn tó ga tó fẹ́ jọ bébì mi. Go babe. Tó bá jẹ́ pé time tó fi wà ní àyọ́ngẹ̀ ní sísí ọmọ I don catch that guy. Olójúmọ́. I don't dey waste time. I swear. Mo style ti jọ Jídé lọ rán. That big girl. Very beautiful. She was looking so beautiful. You style tí mo fẹ́ ká rán ní next party wa ni. Èèyàn lè rán bọ aṣọ yẹn gọgọgọgọ èmi ò fẹ́. Ó mọ̀ pé Èjìdé ó burú. Ìdí wọn pé afọtọkọpì wọn kìdí kan tó òun lákọ no rárá. Jẹ́ ká ṣe nǹkan míì bọ aṣọ yẹn fine for fun. It's beautiful. Sórí party next week yẹn mi lè wait. So ráyà mi máa rent ẹ̀kún àwọn ni. Tí bá jọ lọ́ọ̀kan bá wọn. Mo ti gbọ́ tí kọ́kọ́ mi jàre. Mo fẹ́ fi ẹjọ́ useless housemaid yẹn. That woman mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn okùn. Àní kó má máa fi ẹjọ́ ìyá ìsun ọkùn ẹ̀ mọ́. Ìyàwó. Ìyá kò kùnà. Ìyá yẹn mọ̀ ìyàwó rẹ̀ gan. Kò ń gbọ́ràn. Kò sí wèrè tí ìyá yẹn fẹ́ yà tó fẹ́ tó ti tàwa tajọ́ ọmọdé. Wọ́n ní wàá bá wọn fi sùúrù tó. Tó bá ti nǹkan tó bá fẹ́ wàá sọ fún wọn pé nǹkan báyìí ni mo fẹ́ wàá rọ wọ́n sí àgbàlagbà ni wọ́n náà wọ́n á sì di àgbàlagbà ò lè fi agbára tí wọ́n wé tàwọn ọmọdé tá àti fi egun wọn ṣe nǹkan kan. Control ìyá yẹn wọ́n á gbọ́ sẹlẹ̀ bí wọ́n á fẹ́ jókòó nítorí nǹkan tó bá ti ṣe tó ń dùn ẹ̀ náà ni wọ́n ti máa rí àti lórí. Mo ti gbọ́. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Mo ti gbọ́. Máa tanra ẹ̀. Tó bá jẹ́ pé àwọn gangan náà bí ẹ̀ ń kọ́. God forbid. Why are you talking like this? Ṣùgbọ́n náà mo ní kó mú drink wá látẹ̀kan tí ò tí mú drink wá yẹn. Ìyá Ṣẹ́gun. Ó máa ní sùúrù. Ìyá Ṣẹ́gun mú drink yẹn wá náà. Ẹ ti pẹ́ jù. This woman, she can't change. Ó lè change tó bá ti pè fún mi. Ó ṣe ogun nǹkan náà ni wọ́n máa ṣe kọ́kọ́kọ́kọ́kọ́. She can't. Ìbẹ́ni tí mo mọ̀ yìí. Ìyá kù. Ẹ káàsán wa. Ẹ pẹ̀lẹ́ ṣẹ́ wà. Má fọ ọkọ̀ dúnkẹ́, má fọ ọkọ̀ dúnkẹ́. Má sábà ń bọ̀. Mo ní kí n wá sọ fún yín pé mo ti dáná tán. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? I'm lost. Amúkẹ́. Kí ni mo máa rin amókè òṣì tó ń ṣe? Kí ló ṣe ẹ́? Ìyẹn sọ pé àwọn ti dáná tó, ó dẹ̀ wá lọ. Bí wọ́n kéré náà ni wọ́n dáná sígbà ká mọ̀ bó tá máa jẹ. Kò máa ń rú ṣe bákan. Kí lẹ́yìn ṣe jàre? Mo ṣe indomie àtẹyin àti stew. Stew ọbẹ̀ ata. Ìyá púpọ̀ ẹ̀ lè pa mí. Èwo ni tú? Ó sì gbóló. Já lọ jẹun tá a bá dé ká wá bẹ̀rẹ̀ dídá. Já lọ jẹ stew. Ká lọ jẹ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Má jẹ́ mi lọ òkùnkùn. Tóra ayé yìí wà lókùnkùn. Very nice one. Okay, I want to finish. Nice one. Mr. Didi, kí ló tẹ̀ gbé kọ́ yín? Ìyàwó mi. Tó bá ti pè wọ́n, ẹ máa gbé ẹ̀mọ́ tó fẹ́ pè wọ́n fún ṣe ti gbọ́. Ọlọ́run tó fẹ́ sọ. Hello, dear. Ṣé pa? Hello, baby. Ṣé wà? Ṣé kò sí mo rí kọ́ lẹ̀? Yes, that stupid mate tẹ gbà fún mi yẹn. Ẹ wọ ẹyin ni mo dúró de o. Tẹ́nà ẹ ti expire. Tẹ wá ní kó máa lọ. I don't want her again. My dear, kí ló ṣẹlẹ̀? Stupid maid, tẹ́nà ẹ ti expire. Tí a sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi, kí ló ṣẹlẹ̀? She's such a lazy fool. Oh, many things. She not that. She doesn't know. You know what? Mo bẹ̀ tó lọ́nà. Jọ, take it easy pẹ̀lú ìyá ẹ̀ ọmọ yẹn. Kí n fi dé, ṣé yẹ? In a few weeks, this is my day. Jọ. Even the house chores, everywhere is so dirty, looking so unkempt. She can't do anything. I'm tired. My dear,
please and please for crying out loud ní sùúrù kí n fi dé ìgbà náà ni mo sì lọ tí o ti sọ pé kò mọ náà dà kò ṣe kíní kan ìwọ dẹ ní ò lè dá súnlé ìwọ ní ò lè kò sí pé báwo lè dá sùn because of the night yẹn ó mọ òdì tá a fi gbẹ ní ìsílẹ̀ o ó mọ òdì tá a fi kó wá pẹ̀lú ẹ o ó mọ òdì tá a fi gba àgbàlagbà o ìdí tá a fi gba àgbàlagbà ni pé torí o lè jí lóru sí kò tó máa pariwo pé wọ́n ń nẹ̀ wọ́n ṣe kíní kan kó má jẹ́wọ́ nìkan nulẹ̀ kí n fi dé máa fọkàn mi balẹ̀ jọ dákun jọ. Okay, no problem. Máa kọ̀ tolerate wọn till you come, please. Thank you. Thank you. O ṣe díẹ̀. Okay, bye. Mo gbọ́ lọ sọ. Mr. Deji, kí ló ń ṣẹlẹ̀? Ẹ bá mi sọ̀rọ̀. Àti kúrò ní àjèjì ara wa àti di ẹ̀gbọ́n tàbúrò. Kí ló ń ṣẹlẹ̀? Ọmọ ẹ̀ náà gbọ́ ẹ̀. Ìyàwó mi lẹ́kọ̀ọ̀kan wọ́n máa ní ìdíkò ní wọ́n náà lójú oorun ṣàìdé kó kọ̀ pariwo látòjú oorun wá. Ìgbà tí mo dẹ̀ fẹ́ travel mi lè má lọ bí iṣẹ́. Ilé ìdánwò láti pàṣẹ ìdẹ̀ kó tó gbà kí n lọ. So bó ṣe tó àgbà kí n lọ yẹn sìn. Mo kọ̀ mọ̀ pé òkè jẹ́ kí n gbà kí ẹnì kankan dúró tì. Jẹ́ kí n gbàgbà lágbà. Ẹni ò tí ì lo abẹ́ni wìsí ẹni tí ì lọ sí tó ti ń complain. Ó ti ń complain. Obìnrin wa ìṣá. Obìnrin, my dear brother, ṣe rí ọ̀rọ̀ àwọn obìnrin wa dàbí òbìrí ni torí òbìrí láyé ibi tó bá kọ sí èèyàn èèyàn ó gbà ó ìgbà míì ó lè kọ ibi tó dáa tó sọ wípé èèyàn tán obìnrin rẹ̀ ìgbà míì ó dẹ̀ lè kọ ibi tó burú sọ wípé kí ni mo fẹ́ irú àdánwò èèyàn rẹ̀ so tó bá kọ sí èèyàn èèyàn á gbà. My brother, síbí bí ọ̀sẹ̀ kan àbí 2 weeks lókù tí ẹ máa lọ lábùjá bí 10 days náà lọ́kùnrin bí 10 days fine tẹ bá ti délé má bá yàwó ń jà ẹ pè é jókòó ẹ bá sọ̀rọ̀ ẹ mú wálẹ̀ torí èèyàn kì í bóbìnrin jà èèyàn ẹ̀bí ẹ̀ kì í bá wọn lágídí so tẹ bá ti bá sọ̀rọ̀ mo mọ̀ pé ọlọ́run àkó sí inú. kò sí wàhálà ẹ jẹ́ ká lọ wo òkè yẹn náà. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtọ̀ mọ́lẹ̀ sí ọ. Ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu. Why me or what? I don't understand. Like for real? Oh my God, this serious one. Wow. Okay, mo ti gbọ́, no problem. Màá pè padà. Yeah, màá pè padà ṣùgbọ́n. All right. What do you have here now? Ẹ dúró, ẹ má ti lọ. Let me test your normal poison. Ṣé wọ́n rán yín sí mi ní? Wọ́n dé o. Ṣé wọ́n rán yín sí mi ní? In fact, tó bá jẹ́ pé ẹ̀yin ni wọ́n rán sí mi, ẹ lọ sọ fún wọn pé ẹ bá mi lé. Ẹ fẹ́ pa mí kọ́kọ́ mi tó dé àbí? In fact, ẹ lọ sọ fún ẹni tó bá rán yín sí mi pé ẹ bá mi lé o. Because I can see you cannot change. House trust, you don't know how to do it. Kẹ́ ẹ máa tójú bọ́lé onílé kiri ọ̀rọ̀ tí ò kọ́ yín lẹ́ máa dá sí. Is this how to cook? Now, I can see you want to kill me. But you will not succeed, okay? Mo mọ nǹkan tó tọ́ sí yín. I don't want to. Stay there! Stay there! Stay there! Dákun dákun ò fi wá kú. Dákun dákun ò ṣe jẹ́jẹ́. Dákun dákun ò fi wá kú. Dákun dákun ò ṣe jẹ́jẹ́. Ẹ̀rù ní bàbá ọ̀nà lójú. You are so useless in this house. You are participating this house in this house. You can't even manage the house. Even the house job, you cannot. Ẹ wọ́n lọ́kàn yìí. Ṣé iná ọ̀fẹ́ tẹ̀lé wọn? Ṣé bá fẹ́ tẹ̀lé wọn ká ẹ sọ fún mi ká iná ọ̀fẹ́ tẹ̀lé wọn sí? No, nípa kọ́lọ̀ kó jẹ́wọ́ látòkè wá sísàlẹ̀ lẹ́yìn. Kò sẹ́ni wọ́n tó máa tàbí ọ̀gá yín padà wọlé wọn. Enough is enough. I cannot take it any longer. 10 yìí ti expire, 10 náà yìí ti expire. In fact, ọkọ mi gan-an ló ní òjẹ́ká ẹ ti lọ látọjọ́ yìí. Enough is enough. Enough is enough. Ẹ dìde o. Ẹ dìde. Tẹ́ bá fẹ́ kí á dìde. Ẹ dìde. Ọ̀sán mi jọ. You are not coming to my house again. Rí tẹ́lẹ̀ náà kólẹ̀ tí mò ń ga tí mò ń kú. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Àwọn ò rí pé mò ń bẹ̀ wọ́n ni.
bí mo ṣe ń kúrú mọ́ ń ga ṣé tí ẹ̀rọ náà sọ̀rọ̀ wípé ẹ̀bẹ̀ tí mò ń bẹ màdámù ṣé o rò pé torí ìtì ẹni. Torí kí wá ni? Torí ìtara mi ni torí kébi ọmọ pa mi ni torí pé tó o bá ti lọ tán nísìn ìní rí nǹkan jẹ mọ́ dáadáa olùyọ̀ wà rú kan goro ìdílù tí mo fi ń bẹ màdámù pé wọ́n mọ̀ lé ọ lọ. Àṣẹ tiẹ̀ nífẹ̀ẹ́ mi. Àṣẹ torí tẹ́ ẹ̀ rí jẹ lẹ fi ṣe bí ẹni pé ẹ nífẹ̀ẹ́ mi. Ọ̀rọ̀ yìí lé ọ̀rọ̀ yìí lé lásán bí ṣàlà lásán bí ṣàlà lásán. Ada, kí ló ṣe ní? Ariwo ni mo gbọ́ tí mo fi ń bọ̀. Ẹ pẹ̀lẹ́, ṣé kí n bá yíbo mi wá? Bí mo ṣe máa ń lálàá yẹn ni anytime tí bá ti lálàá yẹn báyìí tí bá jí gbogbo ibi tí ó ti lè ní gbogbo àpá yẹn ló máa wà lára gbogbo ara máa pọ̀ ní. Àdúrà náà láàmú ìgbà. Ń gbàdúrà ètò dáńfẹ́ àdúrà. Ètò kù díẹ̀ káàtó àdúrà náà la fi ti ń di. Mo sì nígbàgbọ́ pé mo gbàdúrà. Kí wọ́n ní jíjẹ lára? Jíjẹ kẹ̀. Ó ní ká máa gbàwẹ̀ ní ti bẹ̀rẹ̀ àwẹ̀ tèmi. Àwẹ̀. Kò sí wàhálà. Èmi náà darapọ̀ mọ́ láti jọ mọ̀. Ìjà ìṣe gan-an. Torí ìrọ̀rùn ògì. Ìrọ̀rùn tí ìrọ̀rùn tèmi náà. Ẹ ṣeun gan. I'm so grateful. Ẹ ṣeun gan. Ẹ pẹ̀ fún wa. Ẹ ṣeun. Tí n bá ti ṣe nǹkan tí mo ṣe ní kí sí nìkan. Ẹ ṣeun. God bless you. Ẹ ṣeun. I'm very grateful. Ẹ pẹ̀ fún wa. Òkùnkùn wáyé ṣubú lẹ́bìrì mú. Ojú bí a kò pèsè kan nọ́mbà. Mi ò lẹ́sì lẹ́tọ̀. Ṣé ti yàwó ní ẹ̀rọ? Bí àwọn tí ń fún wa. Mo ní kí n bi yín ni pé kí ni kí n ṣe fún ìjọba. Chichichichichichichichi. Ẹ mọ̀jú oúnjẹ lọ. Ẹ ti gbà pé mo wà nínú àwẹ̀ ni. Mo ti gbàgbé ẹlọ́bì. Ẹ wá padà. Ṣé ẹ̀yin ọ̀gá yín nìkan lẹ rí lórí ìdúró? Mo kéré. Ọ̀rẹ́ mi má bínú. Mo ṣe máa ń ṣe ìyẹn. Àbí àṣẹ́gun kọ́. Ṣé nǹkan tó wọ̀ yóò ó bá wá mú mi? Jẹ́ kó máa wọ báyìí. Mo fẹ́ kó máa dress sexy. Kó ṣe bí bẹ́ẹ̀ yẹn ilé yìí ó dọ̀tí ó ti dọ̀tí jù kò lè bomi fún mi kí n mú. Gbogbo nǹkan tó náà kó sọ́run yà máa kó fún ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Pé ẹni tó ń pè jàre. Kò lọ, ó ń ṣe pum network ni. Tí mọ́mì ti lọ, mọ́mì sì lọ. Ṣé kí n fi sí speaker? Hello mọ́mì. Mọ́mì. Mọ́mì, ẹ káàsán mà. Yes ma. Báwo ni dé yín mà? Ẹ pẹ̀lẹ́ mà. Mo ti ń pe nọ́mbà yín látẹ̀kàn. Ẹ pick ẹ̀. Mo ń ṣe ìwọ̀ ìṣẹ́gun fáwọn kan ní. Ok ma. Ok ma. Ẹ pẹ̀lẹ́ mà. Olúwa ṣagbára dọ̀tun. Mọ́mì. Ẹ jọ̀ọ́ mà. Lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà ni mo tún pè yín fún. Mọ́mì. Wọ́n à ní ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni mo tún pè yín fún. Ẹ wo gbogbo nǹkan ò jọra wọn o. Kò jọra wọn rárá, gbogbo ẹ̀kọ́ tẹ̀ dàrú sí ni. Ṣe rí, mo sọ fún sísà yẹn pé àdúrà wọn ti gbà torí pé ìmọ́lẹ̀ kan ti wọ inú ilé wọn. Ó yóò tọ́ wa sọ́nà bá ò ṣe rójútùú sí ìṣòro. Mo sọ fún wọn, ṣé wọ́n sọ fún yín ni? Mọ́mì, ó sọ, àmọ́ ṣé kí n má tó yín? Mi ò lè explain bí gbogbo ẹ̀ ṣe rí. Ọlọ́run tí máa gbé kí n máa sọ ilẹ̀ máa kún. Ṣé rí lénìí mo dúdọ́dọ̀ ẹ̀ ní ó lóun lálàárí ejòlá. Kò lè sùn tílẹ̀ fi mọ́.
Mọ́mí ẹ jọ̀ọ́ bó tiẹ̀ ṣe ọṣẹ àbó mi àbí nǹkan kan lẹ́tẹ̀ máa bá wa ṣe fún tá máa fi sùn tá máa fi jí tẹ́lẹ̀ òfin ní máa gbà mọ́. Sista Tọ́pẹ́, ohun tí Olúwa kò bá béèrè àwa kì í gbà ọ́ torí pé tá a bá gbà àwa máa náwó oúnjẹ. Àlàáfíà fún yín o. Ẹ ló mà mọ́mì. Ti kọ́ tiẹ̀. Wọ́n ní ìmọ́lẹ̀ kan bẹ nínú ilé mi. Ìmọ́lẹ̀ wo ló wà nínú ilé? Ìmọ́lẹ̀ wà nínú ilé mi. Ìmọ́lẹ̀ wo ló máa wà nínú ilé mi tí mi ò ní sọ fún ẹ? Bóyá kó ronú sí dáadáa. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. Ẹ̀lò Ṣẹ́gun lórí mi ọkọ mi ìjọ mẹ́ta ẹ̀sán kò ní ọmọ àgbọ̀n yìí ọmọ àgbọ̀n tí ò rí kó sá ọmọ àgbọ̀n tó dẹ́rù gbogbo lójú ogun àjàwẹ̀yìn ló mú kò yẹ ẹ̀sọ́ òbí jẹ́ ogun ojoojúmọ́ ní múlé ìbọn bàbá yín sún mi lílọ ẹ̀sán kò yí tó bá gbọ́fà lẹ́yìn òjò ló ṣe wájú wọn fi gbọ̀tán lé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ òṣógún ìwọ lọmọ òṣóògùn ìwọ lọmọ òṣóògùn bóògùn yìí gbiri lókè ìtajà sí ò sí ọkọ mi ó ní gbóhùn mi àlàáfíà mọ wà sálàáfíà nìwọ náà wà dákun ń pè ọ́ padà torí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ sọgbọ kò sí. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. Ìmọ́lẹ̀ nǹkan tí wò lè onímọ̀lẹ̀ kan wọ̀ kò dẹ̀ wáyé mi ní kí n fi tàn yín wá ẹ̀mí pápálapà lẹ́yìn. nǹkan tí ò yẹ yìí tẹ ìkàwé ní òwò ayé kúrò tóbi tèmi kò yé mi ẹ mọ nǹkan madam ẹ̀yin máa lọ nílé kẹ́ ẹ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ kí n fi bá yín ṣètò nǹkan tẹ́ fi sí mi tó ọjọ́ ti lọ. kí n máa wọlé lọ kò dẹ̀ wáyé yín. kò yé mi. ìmọ̀lẹ̀ kò yé yín. ìmọ̀lẹ̀ kò wà lé yìí. mo kọ́kọ́ mọ̀ pé gbogbo ogun àlákàlà Ọlọ́run bá wa ṣe. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. má jẹ́ mi lọ. Oh, thank you. Ẹ ṣé. Excuse me. Ẹ jọ̀ọ́ ẹ wá. Ó ní nǹkan tí mo fẹ́ bi yín ni ẹ jọ̀ọ́ share mind. Ẹbí mi. Ta ni yín gan-an? Who are you exactly? Àyà mi sì wà já. Bẹ́ẹ̀ sì pè mí padà madam, ẹ̀rù ti bà mí. Àyà mi padà wá gbọ́ wá gbọ́. No problem. Èmi, mo pé Lọ́lá Àbẹ̀jẹ́ lórúkọ mi. Mo pé Lọ́lá Àbẹ̀jẹ́. Oríkì tí mo gbọ́ yín tẹ̀ ń kí èèyàn lórí fóònù, oríkì wo gan-an ni? Oríkì. Ó ní bó ṣe jẹ́. Hold on, nígbà pé mo gbọ́ ọ̀dùn bíi. Wọ́n tọ ọ̀rẹ́ ọkọ mi ló wọlé bọ̀ yìí náà.
Okay, ẹ má worry, ẹ̀yẹ bá lọ, ẹ máa lọ ẹ̀sìn. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. má jẹ́ mi lọ. Ọ̀gá! Ọ̀gá! Ọ̀rí o! Ọ̀gá mi dìde. Ọ̀gá mi dà! Ọ̀gá mi dà! Lálẹ́ yìí, a máa paint town yẹn red ṣá. It's not for celebration. Ọ̀gá mi sà! A máa paint town yẹn red ṣá. Ọmọ ìyá yín. Ó yá mi látọ̀sẹ̀ lẹ́fà. Kọ́sípọ́sì àkókò bàbá kìí jáde jáde. Gbogbo wa àbújá ló ti kéde. My grand manager. Yes, surprise. Báwo ni trip? Hope it wasn't that stressful. It was stressful to my part. Ẹ wò kí ni ìṣúná wà ní ẹ̀ má jò fọ́. Ọlọ́run gba Abuja was fantastic. It was just another place entirely. To run on road one, no one that of Mark Benin small London. Everything was on top notch. She ran on people. I have to tell you, they are mild and very classy. Though, what's it called? Deji, wait. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé o fẹ́ sọ fún mi pé láti ìgbà tó lọ Àbújá yẹn o ṣọ́ mọ́? Ọ̀rẹ́, òun lè jẹ́rìí sí. Àbí? Jẹ́ what? Sọ̀rọ̀ àwọn Prophetess tó máa sọ̀rọ̀. Ìyẹn mo bí lọ Àbújá ń tèmi. So wọ́n wá ṣe ìrúbọ mi fún ẹ. Ẹyin tí mi ò fi bí lé fi lọ. Tó pọ̀ sí ní ó tẹ̀ tó lè wù. Ó gbé báwo yá ó dàbí òun. Ẹ kú ìjókòó. Kí lẹ̀ ń bọ́kọ mi discuss? Lórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior managers. Babe, fọkàn ẹ balẹ̀. Tọ́mọ́ ti ẹbí mi sọ̀rọ̀ obìnrin. Èmi ò ní gbọ́. Trust you. Èmi àti ẹ̀yà my life warrior. We are one and only ní ti yẹ. I trust you. Okay, you guys should enjoy your stay. Thank you. Babe, aṣọ yẹn kọ́ ṣe kò tí rẹ̀ dì. In 5 minutes time, we'll marry. Yeah. Ṣọ́ra yẹn ìgbésẹ̀ kú. Ṣọ́ra yẹn ìgbésẹ̀. Ẹ wo ọ̀rẹ́. So, láàrin mi àti ẹni sìn, nísìnyí tó ti jẹ́ ọ̀gá wa méjèèjì, ṣé tá a bá dé ọ́fíìsì tá a bá fẹ́ bá ẹ sọ̀rọ̀, ṣé àná máa ní láti káwọ́ sẹ́yìn máa ṣe yẹsà ní àbí báwo la ṣe fẹ́ relate? Ẹ̀yin pípò yìí, ìgbà tó ọ̀gá fẹ́ sọ̀rọ̀ sí, o ní o ti dọ̀gá. I'm your boss, of course. Tàbá wà nígbà tí ṣe fàájì our club, ẹ lè ṣe bó ṣe wù yín. But níbi iṣẹ́, I'm just not calling. You know I told you. Ẹ ti sọ̀rọ̀ mi lẹ́yìn tẹ́lẹ̀. Of course, because I gbé dé láti Àbújá yẹn, the price too much. Ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ náà. Bí àṣà wọn kan wá ní you are cooking yourself, ó ń ṣe ra rẹ̀. Ìwọ tí bá rí méèlì ẹ̀gan tó wà sí ọ̀fíìsì àmọ́ fi èpè ránṣẹ́ padà sí ẹ. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ohun tàtàn mọ́lẹ̀ sí ọ. má jẹ́ mi lọ òkùnkùn. Ẹ ló ṣẹ́gun ọkọ mi. Mo bínú ìkan. Sọ̀rí iṣẹ́ mi pọ̀ mí ṣiṣẹ́ lọ́wọ́. Sórí bí ń ṣe wẹ̀rẹ̀ báyìí, ọ̀gá mi lórí. Ìkànnì ti já. Mo rò pé wọ́n ti bínú. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ilé ìfún òbínú. Sórí ibi tí mo ti ń ṣiṣẹ́, ọ̀gá mi burú. Ṣùgbọ́n ọ̀hún, ó tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Dákun ọkọ mi sí jẹ́jẹ́ o. Ṣùgbọ́n èmi náà ó wà títí ọ̀sẹ̀ tí ń bọ̀. Àmọ́ nílò ìjọsìn kan lọ́wọ́. Ọ̀gá mi lé o. Sáà dákun olówó orí mi. Ṣàánú mi o. Ṣe jẹ́jẹ́ o. Wọ́n kọjá ìrẹ́ ọmọ páàlẹ́ nìkan. Àfọlọ́hùn. Mo jẹ́ wọ́n fẹjọ́ rẹ̀ sùn mí o. Ṣàánú mi mọ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Fadé mi dé lórí ọkọ mi o.
mo fọlọ́run bí ọ èmi náà wọ ìwà lọ́sẹ̀ tí ń bọ̀ ìwà lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run pẹ̀lẹ́. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtọ̀ mọ́ rẹ̀ sí ọ. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu Baby, you really buying gone. Tètè sọ pé máa lọ dining kẹlẹ ọdún. Babe, I'm hungry. Ó ti rẹ̀ mí ibi tí wọ́n pa mí. And by the way, oúnjẹ yìí dùn yàtọ̀ lẹ́nu. Àtàyẹ̀ rẹ̀ ṣe spice ẹ̀. I love it. Ẹ ló sọ oúnjẹ ṣé maid máa lọ sí? Maid? How? Ṣáta yẹn ti pọ̀ jù ní àbí Maggi ti já? Èmi mo sè náà. So you don't know I'm a chef? You forgotten I'm a chef? I know, but come on. Anyway, I'm not going to taste it. Only for myself. Mo ti wà okay. Babe, taste it now. It's okay. I'm filled up. It's okay. Show me, babe. This made me my babe. The last time I was in France. Show me, babe. What did you call that then? Santorini again? Yeah. That eatery. No, I'm okay. No. Not okay, sir. Oh! I'm filled though. That's my baby. Why are you forcing me to eat this food by force now? Because I love you now. Okay. Because I love you. It's you. Babe, I'm still up. No, pick it now. Just pick it. No. Yeah, I'm okay. Yeah, pick it. Hello, ma. Ẹ kúrò lẹ́ ma. Really? Ní weekend yìí ma? Bóyá kò rántí ni kò sọ fún mi. Ẹ máa bá a ṣe weekend yìí. Bọ́dà, alright. A máa retí ma, ẹ pẹ́ fún wa ma. Ẹ pẹ́ fún wa ma. Ó náà wà bíbí ṣé kí n gbé fún ma? Alright, okay, ma, sorry, phone ẹ̀ tí ń pè náà tẹ́lẹ̀. Okay, ma. Alright, ma sọ pé kó lọ pick phone ẹ̀ sí. Alright, ma. Kí ni wọ́n sọ? Wọ́n náà ń bọ̀ ní weekend yìí. Yeah, Prophetess ni wọ́n sọ pé kí wọ́n yọjú sáwọn. Yeah. That means payment on board are available here because all of them, even the money got to pass confession for the weekend. I think I have to stay there. Can't tell you. Oh, I can't tell you this one last. Yeah. Come on for an hour. That would be a nice idea. Just Just enjoy your meal. Jackie, go on. What's the woman now? No, Jackie, no. That's true. You have water by your side. ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wọ ohun tàtọ̀ mọ́ rẹ̀ sí ọ. ọ̀pọ̀ ẹ̀dá ń gbà wá. àríwá ṣe ń fẹ́ ṣáájú ni ká gbàdúrà. Ìyá àdúrà ká tó gbàdúrà ṣé mo ọ̀rọ̀ tá a fẹ́ sọ mí ó wà wáńtà ó dẹ̀ máa pẹ́ díẹ̀ ṣe jẹ́ ká tó oorun lánàá ẹ jẹ́ ká bá mi tọ́jú ìyá ìyàwó mi. Mi ò mọ̀ pé ṣáájú òdodo àdúrà ni ọ̀pá Kristẹni. Ìyàwó ni ìbọn mọ bẹ́ẹ̀ ẹ sà ọkọ̀ gbé drink sẹ́gbẹ̀ẹ́ wọn ẹni bá bá gbó kan lọ. Bẹ́ẹ̀ni. Ìyá Ṣẹ́gun. Ẹ gbé drinks wọn náà ẹ mọ̀ pé mo lálejò mommy is around. Ẹ mọ̀ bí mo ti ń bọ̀. Ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ mommy mi ń bẹ̀. Just drop it there. Ẹ kú jókòó. Mo pẹ́ lọ́lá àbẹ̀jẹ́. Mo rẹ́ ní kejì àsọ̀kẹ́. Àǹtí mi. Àbúrò mi. Àǹtí mi. Láti ọdún yìí. Tẹ̀ wẹ̀yìn mi wò. Mọ́mì mi. Tẹ̀ béèrè mi. Ṣé mo rí mi? Àǹtí mi. Àǹtí mi. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, Gólà kan dìde ní ìlú wa. Tọ́lọ́run ò mọ wọn. Tí ìyá ọ̀ràn tí pọ̀ ń tẹ̀ bímọ rí. Kálukú sàsálà fún mi. Níbẹ̀ ni èmi àti àǹtí mi
mo pé lọ́lá àbèjì àti ọkọ wọn torí pọ́dọ̀ wọn lè ní gbé ńgbà náà àṣàṣàlà fún ènìyàn wa. Wàhálà náà pọ̀ débi pé bí àwọn jagunjagun ṣe ta ọ̀fà mú ọkọ wọn àǹtí mi ò lè gbó mọ́ ara mọ́ torí pé àwọn àtọkọ wọn nífẹ̀ẹ́ ara wọn gidi wọ́n yẹ láti gbé ọmọ owó wọn fún mi ti ṣe pé wọ́n ní kí n máa sá lọ ní àtọmọ náà bí mi àtọmọ náà ṣe sá lọ níta sàṣàlà mi ò mẹ́ni kankan nílùú bí a ti ń sàṣàlà lọ ní ọdún mi èrò tá a sáde láti sáde ìlú Ìbàdàn mi ò mẹ́ni kankan bẹ́ẹ̀ àtọ́jú mi tí ó kópa tí ó tó fi péjú Jésù mi ò mọ̀ ní tí màá wá tí mi sí bọ́n kú ni o bọ́n rùn ni o mi ò lọ látọ̀dún mi èyí jẹ́ rọmọ ìyá mi lè sí ẹ wá sọ ọmọ ọ̀dọ̀ nílé ọmọ yín kí ló dé òkùnkùn rí bẹ́ẹ̀ mo wá ọ títí tí ìbábi tí mo fẹ́ dorí kọ ṣebí lọ́dún náà lọ tí mo fà bá ọkọ mi Àjàní níbi tí mo ti ń du ẹ̀mí rẹ̀ ní nǹkan lára àwọn jagunjagun ti rí mi ìwé bí mi ni pé yóò pa mí lọ́dún náà àfi bó ṣe dóòlà ẹ̀mí mi nígbà tí mo sá bọ́ nínú ogun mo rìn títí tí mo kiri ká ìrí ọ̀ lẹ́yìn ìgbà náà mo bá ní kí n lọ́kọ mi Ọlọ́run sì jogún ọmọ kan fún mi Ṣẹ́gun lórúkọ rẹ̀ mo pẹ́ kó jìnnà ní bàbá Ṣẹ́gun kú ọmọ sọ mí dẹni tí ń ṣekú tí mo fi wáṣẹ́ débí láì mọ̀ pé inú ilé ọmọ mi ni mo ti ṣekú ró mi àti ìbú kí wọ́n hallelujah hallelujah ẹ dúró kí ni kò dé mà instead of try láti sọ fún wa ni pé mọ́mí péjú gangan ni àwọn ni ìyá Ṣẹ́gun olódẹ̀jẹ̀ lè péjú lórí. You wish she's my mom. jẹ́ olówó ṣe ìyá wa ẹ mọ́ sunkún mọ́ Olúwa ti lórúkọ tí ẹ sọ ọmọ yẹn fún yín Olúwa ti ṣẹ́gun fún yín Olúwa ti dá yín láre ìyá wa ó yá ṣé ẹ rántí ìran tí mo rí sí yín ní ìgbà kan tí Jésù mi fi hàn mí tó ní kí n sọ fún yín wípé nípa àpèlé ṣé ẹ ti wá rí pé ìpèlé ni ìyá yín tí a fi ìpèlé wá lélẹ̀ ṣé ẹ ti rí wípé àwọn Yorùbá ọ̀rọ̀ wọn máa ń ní value wọ́n ní ọmọ kì í bá pèlé ìyá ẹ̀ kò ṣe aṣọ dá nítorí pé a ti mọ aṣọ tó ń wá gangan ṣe rí wípé Olúwa ti bá wa ṣe báyìí ní báyìí kò sí wípé ẹ̀ ń làlákàlà mọ́ kò sí wípé ẹ̀ ń rí ìrìkúrì mọ́ nítorí pé ẹ ti rí ojúlówó aṣọ tó yẹ kẹ́ ẹ ti máa tọ́jú kí ọ̀nà yín fi lè máa là kí àdúrà yín fi lè gbà nígbà míì ẹlòmíì á rí nǹkan kékeré á rò wípé Ọlọ́run ti ṣoore fóun nígbà tó ṣe wípé a ò tí ì mú débi tó ń lọ gangan ṣùgbọ́n nísìnyí tẹ́yìn ti rí ìpèlé tẹ́ ẹ ti wá rojú lówó ọ̀rọ̀ yìí ti dayọ̀ Olúwa ti lo Olúwa ṣẹ́gun fún yín Olúwa wà pẹ̀lú yín Olúwa ṣe nítorí tí ò fún mi ṣe nítorí tí ò bá mi ṣe kábíyèsí bàbá Olúwa ṣe hallelujah Olúwa ṣe Olúwa ṣe. Mommy, I'm sorry. I'm sorry, Mommy. Nígbórí omi gbọ́kẹ́rin kẹ́sẹ̀ àwọn gbogbogbò ní gbọ́dọ̀ dìrà. Àkúkú náà kúrú ọlọ́kùnrúkúrú jàkú. Táyé ẹni tó ń gbalẹ̀ bàbá ọlọ́wọ́ ọmọ.
ẹni pé kí la ó ṣe o la ó ṣe. Adúròjé ló bí ajúrò tútù ní bàbá. Sọ́ọ̀rí pọ̀ wọn bá ní bá ó sọ̀rọ̀ ni ọgọ̀. Kí kí n dáná sunlé kí gbogbo ní òde rú. Mo kí ló kó mẹ́rọ̀ lọ yóò fi kọ́ lójú ògbèjì lójú. Èmi kú láti lọ pakú jẹ. Bẹ́yẹ mi bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe lò. Mo táwọn ọdún bẹ̀. Bàbá mi báńkọ́ wà ẹ̀. Ayé bàbá yín ò ní dá. Ẹ kú òmìnira wa. Ẹ ń lo kẹrẹ wọn bá kẹrẹ mi pamọ́ mi. Wọ́n ní àníbàlá tó ọ̀fẹ́ fún. Ẹ̀mí tí ò ní dọ̀là tó ń dóṣù mẹ́fà wọn ò jẹ́ ń bá sí. Ìṣẹ́nu ẹ̀ sọ̀ bí. Ilé ìbálòpọ̀ gbogbo bí olóòlò tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú. Má jẹ́ jù bá ń lọ. Tó bá jù bá ń lọ kò burúkú ọ̀tẹ̀ mi bọ̀ mi jù. Kí ló fà kú? Èyí ìdá sí pé ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. Wọ́n ọ̀nà fẹ́ wí ẹlẹ́ni abẹ́bẹ́lẹ́ kan fún onígbàjámọ̀ ní ọjọ́ wọn mọ̀ sí abẹ́lẹ́rẹ́ mú. Ẹni abẹ́ mi sọ́dún ó bá kọ́ lọ́sùn olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. Ó jẹ́ bọ́ padà rẹ lójú o. Ó jókòó bí oró, ọkùnrin ogun ó jókòó bí oró. tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu àbí. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dọ́lọ́ ń já. nǹkan kan tí mo lè fi hẹ́ ẹ̀pẹ́ ni pé àti tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti jọ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé ti ṣiṣẹ́ bí mi tó máa ń kálẹ̀. ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. kí yorùbá yẹn máa sọ wípé kí mi fún nọ́mbà òun fẹ́ fẹ́ ni. Ọjọ́ lápẹ́. ọjọ́ lápẹ́ wọn. Ó ní ẹlẹ́yìn wọn. everybody wá jayé ẹ̀ náà ni ṣebí oní ìgbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò tí ì fi tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ìgbà pé mo ń pè yín látàárọ̀ bámà ẹ̀ dáhùn. má lẹ ń pè é àwọn obìnrin ládẹ ń ṣiṣẹ́ ń bìbà. ṣé ìwọ kọ́ máa ń jà sẹ́ gbà èmi kọ́. ẹsẹ̀ rí ọ̀dá o. ìrójú ti ẹ rí o. àwọn ṣe é gbà sí. owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. ilé èèyàn má ṣe wúkọ̀ má gbowó mi lọ. àṣẹ gan ni. ọ̀gá mi má ẹ̀ anything so ti yẹ yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi àwọn ọmọ báyìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. Owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. iye ògbé o ìkà náà sì gbé yóò lẹ́sàn-án o. sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. nínú ẹgbẹ́ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. ọ̀yọ̀ owó ni. ìní èèmọ̀ ìgbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. ní tó bá ti lè mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àìwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìpà ẹni mi tó sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé ó yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. Ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọmọ ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngàn fà á. sáré ẹlòmíì ìgbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. báyọ̀ kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo wà mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹ́n tí ó lọ ń gba ìsọ̀mẹ́ta. ìdáyé báyọ̀ sí ẹ nìyẹn. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní tọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láyé tí ọba tètè wà kúrò àdírẹ́sẹ̀ àti ṣe eré ń tàn ọ̀run ṣèṣe kọjá. kọ́nàkọ́nà lọ́mọ ẹ̀ka ìjà ń bọ̀ ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ń tàtàn mọ́lẹ̀ sí o.
ọ̀pọ̀ ẹ̀dá ń gbẹ́nu òkùnkùn wáyé tó ń wó ń ta tó ń mọ́lẹ̀ sí ọ má jẹ́ mi lókùnkùn tó ráyè yìí wà lókùnkùn àṣírí láyé àṣírí lọ̀rọ̀ yìí ó ìpele ìpele àṣírí